Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ òjọ̀kan náà ni a máa ń fún yín. Ọ̀rọ̀ tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá tí wọ́n sọ ní ààfin Mọdákẹ́kẹ́ ọba Ògúnṣúà, ọ̀rọ̀ yẹn náà ni a tún ní ká mú wá fún yín kí ẹ lè mọ̀ bí kábíyèsí Ọọ̀ni bí wọ́n ṣe ń promote peace ní ilẹ̀ Yorùbá, because a rí àwọn ọba kan tó jẹ́ pé ìdí kó bàjẹ́ ìdí kó wó ni àwọn ọba yìí ni wọ́n wà. So lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀, àlàyé ọ̀rọ̀, ẹ gbọ́ nǹkan tí kábíyèsí Ọọ̀ni Ògúnwùsì tí wọ́n sọ ní ààfin Ògúnṣúà ti Mọdákẹ́kẹ́. Kẹ́ẹ̀dẹ̀ gbọ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe fèsì, bí kábíyèsí Mọdákẹ́kẹ́ náà bí wọ́n ṣe fèsì, bí àwọn èèyàn bí wọ́n ṣe respond sí nǹkan tí kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n sọ. So yẹn tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment. Ojú kan náà láti jáde, ojú kan náà òun láti jáde. Kí làwọn bára wa jà fún? Èdè àìyedè wà láàrin ọmọ ìyá ọmọ bàbá, àwọn àti inú gan jà, àwọn àti yín jà. Tí wọ́n bá bí eyín àdẹ̀gẹ́ àwọn jẹ, àwọn gbà mí o máa ń kó bẹ́yìn, àwọn máa ń kó bẹ́nu. Ọlọ́run Olódùmarè ń jẹ́ kẹ́nu wa kó kọ́rọ̀ bá wa o. Kò ní kó ọ̀ràn kò ní kó bá wa lára náà. Torí ẹnu máa ń gbani, ó tún máa ń pani. Àwọn àti yín tọ́jọ́ ń gbébì kan náà wọ́n ń jà. Ṣùgbọ́n kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́, ẹ lọ tutọ́ ẹ̀dá lẹ́nikẹ́ni tó máa ń pèrò ẹ̀ kò lè ṣẹlẹ̀ mọ́ o. Ní ìgbà àti àkókò tí mo wà lórí ìtẹ́ Oòduà onílẹ̀ Ìgbẹ́jí, tó bá lọ́jà tó dáná tó gbòòròjà tó dòòrùn, tó bá pàǹkàrà lórí omi tó tẹ́rì, wọ́n ọ̀jígù tó bẹ́ yẹ̀rì yẹ̀rì. Ọba Ìgbàlà lórúkọ tá à ń pe Oòduà àtẹ̀. Ìgbàlà ti dé pẹ̀lú Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Ìgbàlà ti dé sí gbogbo ilẹ̀ Ifẹ̀ pátápátá. Mo wá bẹ ilé wò, ilé mi o, kúlẹ̀ ilé mi lé, ilé mi o. Àwọn ìyá ìsìn ní mo jìnnà sáwọn, ẹ má bínú, ẹ̀yin gangan ni mo wá rí, kò ń ṣògùnṣúà. Ìgbó yíra padà báyìí, kábíyèsí Ògúnṣúà àtàwọn àgbààgbà yìí, wọn ní mo yí dání o. Wọ́n ti sáré ṣe kùfì, wọ́n ti dà fún wọn. Mo bá ní kábíyèsí Ògúnṣúà, ẹ má kùfìrì, èmi ni màá kùfìrì ló wá tán. Wọ́n lè ti kùfìrì báyìí. Inú mi dẹ̀ dùn, mo ní gbogbo ẹ̀yin ìyá yìí gbogbo ẹ̀ dúró dáadáa. Ẹ má gbàgbé tẹ́lẹ̀ máa fún mi o. Ó ṣe ìyálóde o, ọmọ lóde ó ṣe yánranyánran. Bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́. Ẹ̀yin àfúnnáwó ló bí ọ̀kẹ́rẹ́, ẹ fún mi wò lálẹ́ bẹ́ẹ̀ àmì tó ṣe kẹ́kẹ́. Ẹ̀yẹ gbé jáde wò. Ọdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ayọ̀ ìdùnnú la máa rí báyìí láàrin ara rẹ̀. Barrister mo kí yín o, àgbáyé àjálẹ̀ mo rí yín o, Barrister wa nìyẹn láti kékeré mo mọ̀ yín dáadáa pẹ̀lú bàbá Ògúnṣúà àná. Ọlọ́run Olódùmarè àjẹlẹ̀ fún wọn. Ògúnṣúà òní tó dé ẹsẹ̀ wọn dáa, ẹsẹ̀ bàbá yìí dáa o, wọ́n lè ṣiṣẹ́ kéré ṣẹ́rí jẹ́ sọ pé ìyálóde Ògúnṣúà tuntun ní ìsìn tẹ́ bá fún mi ní ọmọ lóde màá fún Ògúnṣúà kan nú ẹ̀. Kábíyèsí oṣù Ògúnṣúà sí wàá ṣọ́gbó òde ẹ̀yọ́ ṣe ṣe bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá ìpẹ́ kábíyèsí Ògúnṣúà ìpẹ́. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ti ṣàlàyé. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa like, ẹ subscribe, ẹ share. So I really appreciate the support you so far. We love you all. Thanks for watching.